kó bàbá Oluwoo yọ o adúpẹ́ Ọlọ́run tó kó bàbá yọ o màláìkà tọ́lọ́run rán sí bàbá ó jíṣẹ́ yẹn dáadáa ẹ wo fídíò yìí. tírélà ti fẹ́ gbà tírélà ti rán pé kó wá pa ó gbá wa báyìí òun lọ́wọ́ kí ló ṣe ó ṣubú owó mo rí màlẹ́kà tí ń wọ wọ́n wọ́ tó níbo àfi tó ọba mọ́lọ́ lọ́kàn ló kù tọ́kàn rẹ bá ti ṣe èméjì o nídìí àti sin náà o nídìí àti àwọn ẹ̀dẹ̀ dé wọ́n lé kí ló ṣẹlẹ̀. ẹni pé ẹ̀mí Ọlọ́run wà nínú ayé bàbá Oluwoo ẹni pé ẹ̀mí Ọlọ́run bá wọn gbé ẹ̀mí mímọ́ wà ní ara wọn tó bá sí ẹ̀mí mímọ́ ni ẹni pé ó yìí sì kí màlẹ́kà dédé yọ síyàn kó dẹ̀ fàyàn ẹni pé ó yìí sì ni bí èèyàn bá ní ẹ̀mí mímọ́ màlẹ́kà ò dédé fàyàn bẹ́ẹ̀ yẹn kó dàgbà àwọn tí wọ́n pẹ́ àwọn onírànṣẹ́ Ọlọ́run gan mélòó ni màlẹ́kà lè fà bẹ́ẹ̀ yẹn kúrò nínú ewu ẹ̀mí mímọ́ ni bàbá mo gbóṣùbà fún ẹ̀mí mímọ́ tó wà nínú ayé yín àbí kí lẹ́yìn rí sí this is Ademade bye for now. Ade Omade, advocates for the masses.